torí agbọ́ kan náà ni torí àtàgbọ́ kan náà níbẹ̀ náà èyí táwa gbọ́ àwa rí i pé sẹ́ẹ̀tù fi àyè ìmáàmù tó dá ọ̀tẹ̀lẹ̀ lù yìí àti kí ni ìtumọ̀ rẹ̀. kí ni ìtumọ̀ rẹ̀ nígbà tí èèyàn dé tó kọ́ ọlọ́pàá wa bá kán tó kó civil defence sí àyàbá kán tó kó àwọn kí ni wọ́n ń ṣe lọ́dọ̀ ọlọ́run àwọn àmọ̀tẹ́kùn tó kó àwọn abákán àwọn bánsá àfáàfá gbọ́. ẹ dákun tí èdè pé ó wà nínú áùsì ní bá pé bóyá. bàbá àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan gbà kan pé ìwà ọmọ ni mo máa ń sòkígbẹ́. pé mo fẹ́ sòkígbẹ́ o ìwọ̀n ogun bá ìsòkígbẹ́ ìwà tí ń wù ní wọ́n máa ń sọ òkígbẹ́ èwo là ń kó àwọn kìnnìkì tó bá òun kí ló ní tẹ́nìkan ò ní. ó lágbára. bàbá kí ló ní táwọn èèyàn ò ní lẹ̀ yìí. ẹrú Ọlọ́run náà ọwà. àmọ́ wọn á lẹ́bi. kò lẹ́bi. láti àtàtà àwọn ṣe lọ́rọ̀ tiwa lọ́wọ́. ọwà bá wa yọ ni ọwà bá wa yọ akí wọn. ẹni tí ń ṣe tí ń dájú ọ̀rọ̀ ọkọ̀ bíi tí ọ̀yẹ́ kọ́ dájú kọ́ tó rí tí ọ́ ṣe pé fàárù dédé àti yìí máa ń lò súnmàárù sàkọ́wùlì máríwú àrù wọn di mẹ́rin bá súnmàárù sàkọ́wùlì máríwú mẹ́rin àjílẹ̀ ètò àmì. ní ajílẹ̀ tàwọn mi náà lọ́kọ̀ọ́ náà fi gbẹ̀yìn. kí tá à ń sọ. òun wá ṣe báyìí ọmọ ẹ mú owó yọ̀wọ̀ ẹ̀bùn wà ní ọ̀hún mọ́sẹ̀ báwọn ìfẹ́ rẹ̀ àmọ́rù màlúù tẹ pa lọ́dún tó lọ yìí tó yẹ kí wọn náà pa lè rẹ̀ sójú ọ̀rọ̀ ni ojú wa ṣe kòkó lẹ́kọ̀ọ́ pa lè rẹ̀. ọ̀dà nísì ìgbà tí bẹ́ẹ̀ pàtọ̀dọ̀ yín tán nínú ọdún yẹn bẹ́ẹ̀ fi pàtọ̀dọ̀ mi tán ẹni káwá jẹ lọ́ọ̀jì ní ìjọ kejì ọdún àṣàṣùn mi ní. ṣé owó ọ̀bẹ náà bó ṣe rí un ṣé wọ́n ọ̀bẹ náà kò rí mẹ́ẹ̀ẹ́dì tó wá ń tọrọ jẹ tó wá sọ̀tọ̀ kú sọ mufti gidi ni yẹn. mufti authentic èwo ni fake. ìwọ tó dóòdì jiná mà ó yẹ kó o lè ṣàlàyé èyí tó jẹ́ fake. sẹ́tíkẹ́tì rẹ̀ èyí padà wá rí kíní náà pé ó kéé aláṣẹ bíi bátínì ni fàárò zumba àròzò àfẹ́ máa yìí lè jẹun wọ́ kì í dáa fún yàn. wo tábọ̀ àtàlímù wí ni ó ní àkìlílítọ̀ àmọ́ká èké làṣàbì ìsára ìsìntàyà sọ ìbí àǹtẹ̀bùlù kàmẹ́rà béèyàn bá ti lè jẹ ẹ̀wọ̀n àjẹjù kéésì náà ká inú wàlá yóò jẹun pàlàkà yìí. níbi ń ṣe báwọn èyí tóun sì wáyé ní sọ̀rọ̀ ká fura sóhun. afurasí lédi mímbà dé láyé bẹ́ẹ̀ bá búyàn láyé Ìlọrin ni wọ́n bú. tani lọ́ní baba mudir markaz adamu lọ́wọ́ ayátàwó àwọn ni máa ń bú ní gbogbo ìgbà ṣé mudir rẹ̀ ṣe lọ ni. náà ló jẹ́ òpó kan lọ nínú. ara wa ẹ̀jẹ̀ ń bọ̀ wá dé ọ̀dọ̀ àbáwá àgbà ní Madu Kamal wọn lọ sọ̀tàn bẹ́ẹ̀ àwọn ọmọ yín tẹ kọ́ńkéwú àwọn èyí sọ̀tàn àwọn èyí tó mọ ní àbá yìí ọ̀yẹ́ mú. àwọn ní kúdúwà. nígbà kúdúwà àwọn náà gbòǹgbò báyìí kúdúwà àwọn ní kúdúwà èyí sọ̀tàn ṣé pé mufti òye wọn wá fẹlẹ́ oúnjẹ mufti gbogbo ìlú yẹn ṣe pé wọ́n ti kùnà. yóò ṣe rí bàbá. kíni Kùránì kọ kíni Kùránì tí èsì tàn. gbogbo táǹkà bọ̀ nù Kùránì èyí tó jẹ́ ṣẹ̀rí àpé òfin Ọlọ́run ni. ìtàn ni. èyí tó wà ń bẹ ìtàn ni. so ìtàn tó bá ní tíra sí àdámọ̀ di ìtàn lónìí ìtàn ni. no sẹ́rí tàbí ní fún rẹ̀ ní èsì tó pọ̀ àwọn tó yanjú jù lọ́yọ̀ náà so ti ọmọ kí o ṣe àdámọ̀ náà ni wọ́n. tó yanjú jù lọ́yọ̀ Ọ̀yọ́ kò ń jẹ wá. níbo ló ti wá. Ìwó jàre Ìwó. àwọn tó kọ́ ọ náà lẹ́wì. òun ni kọ́ sọ pé wọ́n yanjú ká bẹ̀rẹ̀ kí wọ́n ló ti kéwu tiẹ̀. wàlá mílíọ̀nù yìí ètò tó wọnú wọ̀ta ni ó wọnú omi ó wọnú ẹ̀jẹ̀ ó wọnú eegun kàràjì tún mí zulumate òwúrọ̀ wàmà àmà ní wàmà wàrà yìí.